ẹgbọ́n ta ni wẹ̀rẹ̀ o. Ta ni wẹ̀rẹ̀ ẹ̀wí. tọ́rọ yìí máa farasin. ta ni wẹ̀rẹ̀ ẹ̀wí. ohun tó ń ṣẹlẹ̀ kò yẹ nìkan. ta ni wẹ̀rẹ̀ ẹ̀wí. ohun tó pọ̀ jù sẹ́yìn kan. ta ni wẹ̀rẹ̀ ẹ̀wí. ohun kọ́ ló kọ̀ sẹ́lòmíràn. ta ni wẹ̀rẹ̀ ẹ̀wí. bọ́rọ̀ bá kọ̀ sísọ tí ó ṣe sọ. àfi káyọ̀ fòye pé ká máa wòye lọ. táwa ní ìwé rẹ̀ pọ̀ ẹni o. ẹ má fi ọ̀rọ̀ pápá lọ ẹja. ẹ má fi ọ̀rọ̀ omi kẹfì lè kú. ọ̀rọ̀ tó ń bẹ ní ilẹ̀ ó wà gbọ̀ngbọ̀n. ẹ̀gún lè gan ọmọ lẹ́sẹ̀ kan yọ lẹ́sẹ̀ bàbá ọmọ. ọ̀rọ̀ tó ń bá ti kọjá òye ẹ̀dá àkégbé ọlọ́run ni. àmọ́ táwa ní ìwé rẹ̀ kò yẹ ni ọ́. ẹgbọ́n ta ni wẹ̀rẹ̀ ọ́. ta ni wẹ̀rẹ̀ ẹ̀wí. tọ́rọ yìí máa farasin. ta ni wẹ̀rẹ̀ ẹ̀wí. ohun tó ń ṣẹlẹ̀ kò yẹ nìkan. ta ni wẹ̀rẹ̀ ẹ̀wí. ohun tó pọ̀ jù sẹ́yìn kan. ta ni wẹ̀rẹ̀ ẹ̀wí. ohun kọ́ ló kọ̀ sẹ́lòmíràn. ta ni wẹ̀rẹ̀ ẹ̀wí. bọ́rọ̀ bá kọ̀ sísọ tí ó ṣe sọ. tí ó ṣe sọ. àfi káyọ̀ fòye gbé ká máa wòye lọ. táwa ní ìwé rẹ̀ kọ́ ẹni o. òkú ọmọ ìyá yìí kò máa ṣe é fàjà o. tí ìfẹ́ bá wà á kì í bínú ṣeré ìfẹ́ o. bẹ́ẹ̀ dẹ̀ sì ni a kì í yànjú kátayò. obì tó bá farasin ní ń gbó. ẹni tí ó ṣubú níbi tó ṣubú lánàá. onítọ̀hún kí ẹ̀ sára ní ọ̀rọ̀ ni ọ́. ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ẹ dákun ẹ ṣàmì o. ilé aláyọ̀ akọni ìbàjá. báwo lè ṣe. ṣé kò bá yín lẹ́sẹ̀. náà kò bá mi ẹ̀yin kan. dùn kò bá mi kò bá mi. ẹ fi lẹ̀ ẹ fẹ́ kó ṣe yín léṣe lọ́wọ́ ni. ẹ jẹ́ kí n ẹ̀yin ṣáà ń ṣiṣẹ́ kan lọ́wọ́ wọ́n ṣáà ní olùrànlọ́wọ́ ní ọkọ àtìyàwó jẹ́ fúnra wọn so ẹ jẹ́ kí mi pìkì. ẹ filẹ̀ ẹ wo lóòótọ́ ni olùrànlọ́wọ́ ní ọkọ àtìyàwó jẹ́ fúnra wọn. àmọ́ bọ́dá mi ti fẹnu bà nǹkan jẹ́ jìnnà èmi ò rẹ̀ fẹ́ jóye ẹnu dùn rófò àgàdà ọwọ́ sí géègì ó ní mo ṣe fẹ́ ṣe léṣe gbọ́. ẹ dúró náà gbogbo Yorùbá tẹ̀ ń sọ yìí kò yé mi. kò lè yé yín ṣẹ́rí nígbà tí a kọ́kọ́ gbẹ̀yìn níyàwó bọ̀dá mi fúnra wọn ló ń fẹnu sọ pé ilé àwa dùn ọkọ ló ń fọṣọ ọkọ ló ń lọta ọkọ ló ń ṣe gbogbo nǹkan àwa gbé yín délé tán àwọn wá jóye àdámà lè ṣe tí àwọn ò bá wá ṣe tèmi àbúrò wọn bá wá decide pé kí n ṣe ẹ̀ṣẹ̀ wà nù ẹ̀ ni. so gbogbo àdúrà ọ̀rọ̀ tẹ́fẹ́ sọ látàárọ̀ náà ni. náà ẹ wò bàbá ọkọ mi ẹ serious at all. ẹ ṣe ẹ wá mọ̀ nǹkan tẹ máa ṣe fún mi ń sìn ẹ̀yin ẹ ṣàrọ̀ra sún sẹ́yìn kí ìgò yìí má ṣe yín léṣe èmi máa kó àwọn gíláàsì ń sìn máa wá mú glass cup mi máa bu juice tẹ fẹ́ bù yẹn máa bù fún yín ẹ̀yin lọ máa fojú lóúnjẹ ní living room tèmi bá ti ṣe tán máa dáná ń sìn máa wá fún yín lóúnjẹ mo fẹ́ káwọn èèyàn rí ọwọ́ ọlá ọwọ́ ìtọ́jú lára yín. bàbá ọkọ mi ẹ ṣe ẹ kú tọ́jú mi. ó yẹ rọra padà sẹ́yìn ṣe bí. all right ẹ ti gbọ́. bọ́dà báwo ni fèé ẹgbẹ́ kọ́kọ́ fẹ́lẹ́ yìí cool down. ó ti bẹ̀rẹ̀ jẹ́ tẹ́tẹ́ sí. ẹgbà. ó jẹ́ tẹ́tẹ́ ló ṣe gbogbo eléyìí kí ni túmọ̀ eléyìí ń sìn. ṣé ẹ mọ̀ pé ọmọ tí ò bá níyàwó kì í dégbò ẹ̀yìn ni ẹni tó bá fẹ́ tẹ́ ló máa ń ta tẹ́tẹ́ because nígbà tí abẹ́rẹ́ bá bọ́ lọ́wọ́ adẹ́tẹ̀ ìyá wa dètè but besides bọ́dà mi sẹ́rí nǹkan tí mo jẹ nísìn ó kọjá kí n jẹ tẹ́tẹ́ lọ. Anyway, congratulations láì tiẹ̀ tí sọ fún mi rárá kò yẹ ìgbéga náà ni mo fẹ́ fún ẹ. mo mọ̀ kó fẹ́ surprise mi but for now kò yẹ ẹ́ sọ jẹ́ kí èmi tiẹ̀ wọlé kí n lọ pa àwọn aṣọ mi àbẹ́ ìwò lóògùn kó wá dé mi mọ́lẹ̀ síbí kó o ní. darling ìgbà wo ló dé. gbà mí lọ́wọ́ ọ̀rọ̀ tí bèbí mo ṣe dé ibi tó dá mi jókòó sí rẹ̀ o mi ò lè dìde rárá ẹ ṣáà jókòó ń bẹ̀ mò ń bọ̀ mo èkó cheese ball lé mi lọ́wọ́ nìyẹn
feeding bottle ò fi ra mi lẹ́nu ni orin yéèké ọmọ mi ló ń kọ lọ́wọ́ lẹ fi jáde yẹn. Má bínú jàre ọkọ mi. Wọ́n fẹ́ ṣe ni ẹni tá à ń gbéyàwó bọ̀ wá bá kò kí ń gẹrun ni. Yes. Yes. Ọ̀dà mi. Rántí mi. Nǹkan tẹ́ ti máa ń béèrè lọ́wọ́ mi láti join òun nìyẹn. Mo ti rí ìdí tí mi gbọ́dọ̀ fi wọlé. Congratulations. Ẹ ṣé gbọ́ mi, ẹ ṣé gbọ́. Báwo ni? Ẹ rí i pé ojú yẹn wà ń bẹ̀. Wọ́n kàtà jẹ́. Mo mọ̀ kẹ́ ti máa bá sọ èyí tó pọ̀ jù. Àbí ẹ yọ̀ǹda èmi àti ẹ jẹ́ kémi àti ẹjọ́ sọ̀rọ̀. Hello there. Excuse me please. Ó ẹ ṣe. Olùdá tẹ́ bá ti wá ṣe tán kẹ́kọ̀ọ́. Bàbá ọkọ mi. Ẹgbọ́n ta ni wẹ̀rẹ̀ ọ́. Ta ni wẹ̀rẹ̀ ẹ̀wí. Tọ́rọ yìí máa fara sí. Ta ni wẹ̀rẹ̀ ẹ̀wí. Kò ṣẹlẹ̀ kò yẹ nìkan. Èmi tí mo kù fún bàbá náà nì sọ̀rọ̀ mi ti yé yín àìbá wà mọ́ bẹ́ẹ̀ bá ní ìbéèrè kan lórí ìwé tá a fún yín ẹ jẹ́ ń gbọ́ déètì tá a mú gbogbo ẹbí pátápátá ló ti fọwọ́ sí. Kò sí ṣòro kankan tá a ní lórí ìwé tẹ́ fún wa nítorí àwa gangan fúnra ara wa gúdúgúdú ni wá. pálapàla ọ̀rọ̀ rún ló máa ń rùn létí náà tọ̀wọ́n epo ni àbí àìrówó rà. Ṣé rí gbogbo nǹkan tẹ̀ ń sọ yóò ní meaning now? Yes, because káró sọmọdì káró dì mọ́ sọ ṣebí kí ìdí sàmà àti gbófo ni. I mean ibi ilé ọ̀hún ilé ni now. Point of correction. Ó kó kí n jẹ́ bàbá tọmọ kó má ní àlà o. Yeah, and anything ó lè ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú. Yes. Kò lè yé yín. Kí ni ò lè yé wa ń bẹ̀? Ha! Kí ni ò lè yé wa ń bẹ̀? Ojú tí ọ̀rẹ́ mi ojú ò ti wà gbogbo wa pátá báyìí lójú jọ ti. Sẹ́rí ó wu wèrè kó gẹ̀rí àmọ́ ọ̀nà pọ̀ tó di lọ́wọ́ àti gẹ̀rí ẹ lè understand. Ìwọ gangan ló fẹ́ understand wa. Ìwọ ṣàkíyèsí Táyé àti Kẹ́hìndé ni ìbejì born at the day ọjọ́ kan náà ló bí wọn. Wọ́n dẹ̀ pínyà wọ́n gbé lọ́tọ̀ọ̀tọ̀ ká tó wá máa sọ pé ẹ̀gbọ́n àti àbúrò ẹ̀. ẹ wo kí ni problem yín pẹ̀lú mi gan-an? Èmi ń sọ pé nǹkan ò lè yé yẹn sọ pé ó máa yé yín jù mí lọ. Ṣé èèyàn máa mọ ọmọ ìyá ọ̀ṣọ́jọ́ ọ̀ṣọ́ lọ ni? Ẹ wo èyí wù mí wù ọ́ ó ní kò kí n jẹ́ ká fẹ́ obìnrin kan náà ṣoṣo. Ṣé nǹkan tẹ torí ẹ̀ pé mi wá sí ibà yìí? You need your privacy. Ẹ wo tó bá jẹ́ pé nǹkan tẹ torí ẹ̀ pé mi wá lélẹ̀ I think I've got better things to do. Ṣé wàá fẹ́ máa lọ nìyẹn? Àti sọ tiwa ó kù sí alájẹmọ ibi bó ṣe máa dùn. Ṣé nǹkan tí wọn náà fẹ́ sọ? That's what I'm gonna say, yeah. Ká fi sílẹ̀ ẹjọ́ kó jójú ayé bó ṣe. Ẹgbọ́n ta ni wẹ̀rẹ̀ ọ́. Ta ni wẹ̀rẹ̀ ẹ̀wí. Tọ́rọ yìí máa fara sí. Ta ni wẹ̀rẹ̀ ẹ̀wí. Ohun tó ń ṣẹlẹ̀ kò yẹ nìkan. Ta ni wẹ̀rẹ̀ ẹ̀wí. Ohun tó pọ̀ jù sẹ́yìn kan. Ta ni wẹ̀rẹ̀ ẹ̀wí. Ohun tó pọ̀ jù sẹ́yìn kan. Jàre ibi ni mo wà ìyàwó bọ̀dá mi ló sọ pé kí n sáré bá àwọn ọmọ làjẹ́. Wọ́n ní kó bá àwọn ọmọ. Ó ṣe wá pè mí. Ó mọ̀ pé ọmọ ajẹ́pákó ó yàtọ̀ sí ọmọ ajẹ́bọ́tà lẹ́yìn wọ́n tún máa ń sọ pé àwọn máa ń láì tèmi ṣe máa ń ro àmàlà yẹn kó máa ń fẹ́ lébi etí ni. All the same náà ó yẹ kó ṣe sọ fún mi. Wọ́n dìídì sọ pé ìtẹ́mi máa ń ròyìn làwọn máa ń fẹ́ jẹ ni tẹ̀lé mi ò tiẹ̀ tún fẹ́ wàhálà fún ṣá. Àwọn ará ilé la máa mọ̀ láyọ̀ o àfojúdi lára tá máa pè o. Wo nǹkan tí mo ṣe wá sílé ọkọ nìyẹn jẹ́ kí n ṣe yọnu is my duty. Ẹ má fi ọ̀rọ̀ pápá lọ ẹja. Ẹ má fi ọ̀rọ̀ omi kẹfì lè kú. Ọ̀rọ̀ tó ń bẹ ní ilẹ̀ yìí ó wà gbọ̀ngbọ̀n. Ẹ̀gún lè gan ọmọ lẹ́sẹ̀ kan yọ lẹ́sẹ̀ bàbá ọmọ. Ọ̀rọ̀ tó ń bá ti kọjá òye ẹ̀dá. Àdáhùn ni àmọ́ báwa ní ìrìn rẹ̀. Bàbá ọkọ tèmi nìkan. Ọbẹ̀ tó dùn
owó ló pa. ẹ ṣe o. bó lẹ lọ. mo fẹ́ sáré dọ́dọ̀ ọ̀rẹ́ mi ni àti jẹ́ta ló ti pè mí pé gist kan wà mo wá ní kí n sáré lọ gbọ́. ṣé ẹ ti jẹun ṣá. mi ò tí jẹ nǹkan kan tí n bá dé ni mo máa wá ṣe nǹkan tí mo jẹ. ẹ fọ́ ni tẹ bá dé àbí kẹ sọ nǹkan tẹ fẹ́ jẹ kí mi lọ ṣèdè yín kẹ tó dé ni. wow bàbá ọkọ mi ọ̀dà anything at table. ẹ mọ̀ pé ohun tá a bá ti fi sílẹ̀ lẹ́nu ewúrẹ́ ń tó. bàbá ọkọ mi ẹ ṣàfẹ́kọ́ gba ìyàwó yín ṣá. àbí ẹ take care. ok jẹ́ kí tètè lọ. all right. ẹ take care. ẹ drive carefully ṣẹ́gbọ́n. all right bye. ẹgbọ́n ta ni wẹ̀rẹ̀ o. ta ni wẹ̀rẹ̀ ẹ wí. tọ́rọ yìí máa fara sí i. ta ni wẹ̀rẹ̀ ẹ wí. ohun tó ń ṣẹlẹ̀ kò yẹ nìkan. ta ni wẹ̀rẹ̀ ẹ wí. ohun tó pọ̀ jù sẹ́yìn kan. ta ni wẹ̀rẹ̀ ẹ wí. ohun kọ́ ló kọ̀ sẹ́lòmíràn. ta ni wẹ̀rẹ̀ ẹ wí. bọ́rọ̀ bá kọ̀ sísọ tí ó ṣe sọ. àfi káyọ̀ fòye gbé ká máa wòye lọ. àwa ní ìwé rẹ̀ kọ́ ẹni o. àmọ́ síbẹ̀síbẹ̀ ìpèjáyà náà lẹ pè mí. ìpèjáyà kò tí náà báyìí tí tán láṣọ ejò kì í tán lé ìkan. tẹ́ni ìkànnà báyìí wà láyé láti rọ́wọ́ paná aṣọ nìyẹn. ó dáa kó burú mo gbọ́ tiẹ̀ ṣáàgbé mi nìṣó lé. ẹ tún dé gáràjì ẹ tún bẹ̀rẹ̀ sí ní lọ pariwo lé àwọn èèyàn tó wà bẹ̀bẹ̀ nípa bùkíjẹ ni wọ́n. ó ga o. mi ò ní pariwo ṣé mi ò ní pariwo àti pé kí ló tètè wá ti fọ̀rọ̀ gáréèjì náà ọ̀rọ̀ tá à ń sọ bọ̀ yìí o ńgbà tí mo dé gáréèjì tí èèyàn wá ranjú wọn tó ń fa sìgá fò lẹ́gbẹ̀ẹ́ mi tó ní dandan gbọ̀n òun ní tọ́ọ̀nù kọ̀ bó bá dẹ̀jẹ̀ kóhun lódù kò sábà tóun lè dánú gáréèjì ṣé mi wà ní tètè pé kó wá gbé mi kúrò ńbẹ̀. ẹ ṣáà máa ní sùúrù lè mímọ́ ẹ máa ní sùúrù ẹ máa ṣe sùúrù díẹ̀díẹ̀. mo ti gbọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ń bí ọkọ mi. Yes, ma'am. ń gbọ́ kí ló dé o tó fi wá di ogun ọrùn ṣùlàpàrọ̀ ń kú sí ṣé wo mọ̀ pé ó pọ́n ọmọ ìyá yìí lóòótọ́ ṣùgbọ́n tẹ́nitẹ́ni èkísà ni tààtàn bí irú bá kọ̀ tó lóun ò bá orí gbígbẹ gbé mọ́ tó lóun kó ẹrù lọ bá àtẹ́wọ́ lọ́wọ́ gbé kò ní pẹ́ tó fi máa bá rẹ̀ náà ta àti ẹ̀gbọ́n gbà tó wà lọ́dọ̀ ewu ní tìgbà tó ti wá di baálé o. Màámi lóòótọ́ mo gbọ́ Yorùbá àmọ́ lówe tẹ́ ń sọ̀rọ̀ ìkókó fi taratara yé mi tó kí ni nǹkan náà tẹ́ fẹ́ bá mi sọ pàtó. pàtó ọ̀rọ̀ mi ni wípé kí ni tó dé tí wo wá owó kó lọ gbalẹ̀ tiẹ̀ fún rẹ̀ tó wá joyè olúwo kókó sẹ́gbọ́n ẹ lọ́rùn. Màámi ṣé bọ̀dá mi ló wá fẹjọ́ mi sùn yín pé mo ṣe àwọn lẹ́sẹ̀ kan ni. Rárá o. ìyàwó wọn ló mú complain wá pé mò ń kó àwọn kéré. Rárá o kò rí bẹ́ẹ̀ o ṣùgbọ́n nǹkan tí mò ń sọ fún ẹ ni wípé bí àgbò bá dàgbà tí ò bá kàn irú wọn náà fi ń wé àgùntàn bí adìyẹ bá gbó tí ò bá kọjá yẹ kó kọjọ́ ọ̀run irú wọn náà fi ń wé àgbélébú ẹ̀dìyẹ lásán ìwọ náà kì í ṣọmọ kékeré mọ́ Rótìmí àjò kì í dẹ̀ dùdùdùdùdù kó dídẹrẹ́ má padà sóde ìwò ó di dandan kí wọn náà gbalé torí ó ti tó kó gbalé kó mú ìyàwó ẹ̀ sọ́dọ̀ ilé tèmi àtọkọ tèmi kọ́ ibẹ̀ la ṣà ń gbé báyìí ìwọ náà gbalé ká máa wá kì í bẹ́ẹ̀. ó ti yé mi báyìí ṣáléwá ló wá fẹjọ́ mi sùn yín àbí. tó bá fẹjọ́ ẹ̀sùn ṣé kò tó mo ní ṣé kò tó àní kí ìwọ náà wálé kan gbà ìwọ náà wálé gbà pé owó ò bá tó sọ fẹ́ gbọ́n ẹ̀ kó bẹ́ẹ̀ fi kún bó bá ní kò sówó lọ́wọ́ sọ fẹ́ mi náà. Màámi mi ò gbálé. kí ló dé. tèmi yé mi. tí ẹ wo ló yí ẹ ọ̀rọ̀ tí ẹ wo ló yí ẹ tó ń sọ tó ń sọ mí lẹ́nu káàkiri ládùúgbò abẹ́rẹ́ máa gbọ́rọ̀ tó sọ fún mi èwo ni sọ lẹ́nu tí ò lọ́pọ̀ lọ́nù kí làwọn aládùúgbò fẹ́ máa sọ. ìgbà wo náà ní sọ pé bóyá mò ń fi ẹ ṣe nǹkan kan ni bóyá mò ń lo àìsí kí ẹ ìdí nìyẹn tó fi wà mí mo tún bá ẹ sọ mo ní kí wà àtìyàwó ẹ kẹ ẹ kúrò bí kẹ ẹ lọ wá kó mi tẹ máa gbẹ ò ń sọ fún mi pé tíyàwó ẹ bá máa lọ lè lọ ìwọ nìkan lè dá dúró ń bí kí ni nǹkan tó ń ṣe fún mi jọ kí ló ń ṣe fún mi ń bí ọ̀nà dàtọ̀ ọ̀dì ní pé bí a mò ń lo orí ẹ ni ṣe eléyìí ò sọ̀rọ̀ jà ìwọ àtìyàwó ẹ kú òun lè ẹ lọ wá bomi gbé o gbọ́ màámi ò ní mo ti sọ fún yẹn mo ti sọ ọ̀sìn ẹ ti gbọ́ lójú ẹ. ṣó ti gbọ́ nǹkan tẹ́gbọ́n ẹ sọ Rótìmí. Màámi mo ti gbọ́ àmọ́ ṣe rí àgbà olùkọ́ntàn kan ló sọ ó ní ẹyẹ òdèdè bà lórúlé o
ọ̀rọ̀ lẹ́yẹ ń gbọ́. ṣé gbọ́rọ̀ kàtìkàtì tó sọ jáde lẹ́nu ṣé ń gbọ́. Màámi ẹ fi bọ̀dá mi lẹ̀ èmi mọ̀ pọ́rọ̀ yóò tí ì lè yé bọ̀dá mi ń sìn à ń torí ọjà ń jà ọjà níta ló ń jà lẹ́yìn kùlé o. ẹ máa gbọ́rọ̀ rádaràda lẹ́nu aláìní làákàyè wọ́n ń torí ọjà jà ṣé mi lọ́jà. Màámi ẹ̀ dẹ̀ máa wo ṣé gbogbo nǹkan tí mò ń ṣe fún àǹfààní wa ni o fún àǹfààní wa ni o. kí tẹ̀lé gbogbo rádaràda tí gbogbo ń sọ lẹ́nu kí ni gbogbo ọ̀rọ̀ kàtìkàtì tó ń sọ yìí. Màámi ọ̀rọ̀ rádaràda kọ́ ẹ̀ fura ni bọ́ọ̀ ti sick. Ká ní mo ti mọ̀ kẹ́ tó dé ni màá ti ní kẹ́ gbé nǹkan dání fún. Mo ti gbọ́. Orí ẹ̀ o. Kò tí kẹ́ sí, mo ń bá ẹ sọ̀rọ̀ náà. Stand there! Ṣé mo wá fi nílẹ̀ sórí ìjókòó ni? Mo bá ẹ sọ̀rọ̀ fẹ́ kúrò níwájú mi. Tó bá jẹ́ fẹ́ ṣèyẹn fún yẹn wá ṣe níwọ̀n. Okay. Mo wọ̀n ẹ for the last time. Ẹ̀ẹ́dẹ̀ ṣàánú mi. Okay, máa wọ̀ o ti fẹ́ rú mo ti rí. Mami. Ẹ ṣàánú mi lọ́pàá wá padà bí wọ́n padà. Wọ́n dà wọ́n wá jókòó. Àti ìbílẹ̀ wa. Èmi lọ́gbọ́n lẹ́nu yẹn o. Nǹkan tó ń sọ náà rọ ọmọkùnrin lè ṣe ẹṣẹ́ mi wà ní kọ́mọ tí mo bínú mi mọ́ báyìí. Ọ̀gá ẹ kúṣẹ́. Ó jàre. Ó sì àjọ kìíní pátó obìnrin. Tóbìnrin náà ni. Ẹ dìde ẹ jẹ́ n bá yín fọ̀. Ìwọ má wọrí lọ dúró sẹ́nu géètì ní tiẹ̀ ṣùgbọ́n. Ọ̀gá ọlọ́mọ pọ̀ yọ̀dà sáwẹ́ a ní ẹ dìde ń bá yín fọ̀. Ìwọ fìyẹn lẹ̀ lọ máa ṣe tiẹ̀ àwọn èèyàn lè fẹ́ wọlé lẹ́nu géètì. Ẹ̀gbọ́n mo ti fọ Ọlọ́run sọ́lé nígbà sámádì gan Ọlọ́run làbí sọ́lé. Rótìmí ju nǹkan tó wà lọ́wọ́ yẹn sílẹ̀ kò tẹ̀lé mi. Kí ló dé? Don't question me, just drop it and follow me. Ṣàléwá. Hey, madam, please stay out of this. Báwo ni pọ́n mi Rótìmí dídé kò tẹ̀lé mi? Madam, ẹ̀yin ṣáà má bínú ṣe gbọ́. Ẹ jẹ́ kí n tẹ̀lé kí n lọ kọ́ lẹ́kọ̀ọ́ rẹ̀. Wọ́n padà sẹ́nu géètì ní tiẹ̀ ṣùgbọ́n. Ẹ dákun ẹ kìlọ̀ fún bọ̀dá Ó yá. Ẹ̀yin nìkan lẹ́ ń gbé bá tẹ́ ń bá wò. Kí ni mo mì máa wò? Ẹ túbà débi jẹ́ tó fọ pátá. Kí ni pàdé èyí méjèèjì papọ̀? Ó dẹ̀ sọ fún mi pé kí ni mo mì? Ọmọ Ṣàléwá mi Àbẹ̀kẹ́. Sórí ìtàn tó gùn ni kò lè yé ẹ. Torí Ọlọ́run kí ni ò lè yé mi bẹ̀? Mo fẹ́ kó ṣàlàyé fún mi kí ni ò lè yé mi bẹ̀? Wọ́kọ mi ń báyàwó ẹ̀gbọ́n ẹ̀ for pants. Ó dẹ̀ ṣe ń tẹnu mọ́ ọ̀rọ̀ pátápátá ìlátànà. Wọ́n kàn bá wọn fọ aṣọ ni náà lẹ́yìn gown wọn yes àti leggings tó máa wọ̀ yẹn àti well play pants bíi méjì kan kò tọ́jú kó jù bẹ́ẹ̀ lọ ni. Mo rògò ìwọ́gun just imagine òun báyàwó ẹ̀gbọ́n ẹ̀ for plain pants. Rótìmí nítorí Ọlọ́run mo fẹ́ béèrè kan lọ́wọ́ ẹ̀ ǹjọ́ wo ló bá mi fọ ordinary scarf mi rí ká má àti sọ̀rọ̀ plain pants. Ọmọ Ṣàléwá ṣòro ká ló farabalẹ̀ wàá dẹ̀ rí pé kú ẹ̀ náà ni mò ń kú lọ wàhálà gbogbo wa náà ni mò ń bá. lẹ́nu ẹ̀dákẹ́ jàre ikú ta ló ń bá kiri o bá ti jẹ́ kí n mọ̀ o bá ti ṣàlàyé fún mi pé o ti níyàwó kan tẹ́lẹ̀ kó tó di pọ̀ fún mi lórúkà. Kí ló dé tó ń sọ̀rọ̀ báyìí now? Why you talking like this? Torí mo mọ̀ pé kò easy láti rí ilé òun ni màá fi fún ẹ ní just 1 month tí o bá wá ilé ká kúrò nínú ilé mi ò mọ nǹkan tó lè ṣẹlẹ̀. Sórí Ọmọ Ṣàléwá sórí tí ọ̀rọ̀ ẹ bá yí ẹ dáadáa ni wàá mọ̀ pé nǹkan tí mò ń ṣe gangan ló bójú mu náà àbí Ṣàléwá. Èló ni gbogbo ẹ wá jẹ́? 78,000. 78,000. Ti tẹ́lẹ̀ ńkọ́? Mo ti add it together. Okay. Ọ̀rẹ́, má bèrè dẹ̀. Báwo wà ní? Ọ̀rẹ́ mi ọ̀rọ̀ tí mò ń sọ fún ẹ mi mọ̀ pé òótọ́ ni pé marriage is not a bed of roses o. Kò easy nǹkan tójú mi rí inú ilé yẹn mi mọ̀ pé òun tulẹ̀ tó yẹ pé ta bá ti fọwọ́ kàn kò ṣeé bojú wẹ̀yìn nígbéyàwó mi bá ti kúrò nínú ilé yẹn o. Wo sùúrù ló máa ní o ìdí tí Rótìmí dẹ̀ fi ṣe báyẹn òun ló yé tí ò bá nídìí obìnrin ò jẹ́ kú mọ́lú. ìdí wo ló fẹ́ ni kò nídìí kankan ju pórí ọkọ tí mo fẹ́ ò pè lọ. Orí ẹ̀ pé ẹni tó burú ló mọ̀ ẹni tó máa sọ fún ló kù kó dẹ̀ má jẹ́ pé pé kí ni bóyá òun àti ìyàwó ẹ̀gbọ́n ẹ̀ ó ti jọ ní àjọṣepọ̀ ìkọ̀kọ̀ tẹ́lẹ̀. Ṣé mo bá ẹ rí? Ẹ má bínú. Wàá dẹ̀ rọjú mọ́rọ̀ tá à ń sọ ó yẹ kó wá dá sí i. Jọ má bínú kéé a lè sọ tí ó bá jẹ́ bẹ́ẹ̀
kò ní máa ṣe gbogbo nǹkan tó ń ṣe yẹn tí ò bá dẹ̀ ti ṣe ó mọ̀ bóyá máa sọ fẹ́ gbọ́n ẹ. ọ̀rọ̀ yìí ṣe ń yé mi ni o bóyá torí ẹni ló tí mi ṣe takú sínú ilé yẹn ta ní kó jáde tó lóhùn ò jáde kí wọ́n lè máa béèrè àníyàn wọn lọ àbí. yes ṣe gẹ́tì nǹkan tí mo sọ ni. mo gẹ àmọ́ Rótìmí gan-an á gbàpọ̀ lọ́hùn òpè méjì. ẹ kú jókòó ma. Madam, mo notice pé last week méjì péré ló kù nínú store bẹ́ẹ̀. How come? Ẹ dá order fún mi. Torí pé ẹ ti fún wa ní go ahead láti fi order fún mi ni ma. Ẹ bá ti order tẹ́lẹ̀, okay, no problem. Ẹ lọ order fún mi. Ọ̀rẹ́, alright. Màá máa rí ilé ìtajà kí n tètè máa lọ. Take it easy o. Wà kò sí problem, wà á tà ṣùgbọ́n. Àmín. Then ìwọ. Yes, dear. I'm over in the kitchen. Rótìmí. Yes, dear. Kí ló ń ṣe? Rọ́ọ̀nì náà mo fọ́bọ́ ni. Abọ́ tí wọ́n fi jẹun àbí ètè mi fi jẹun. No, táwọn yòókù ni because mo observe pé abọ́ tí àti tèmi nìkan ni ó kó kúrò ní dining. Ó ní mo ṣe ní kí n sáré wá ṣe àwọn yòókù kí màmá Akọ́yin Sọ́lá má bàa bínú. Mo ṣáà ríra mi inú ilé ìṣá. Kí Akọ́yin balẹ̀ má bínú lọ́kọ́ tèmi ṣe di house boy. Timi, are you out of your senses? I beg your pardon. Ṣé òun sọ fún mi pé orí mi ò pé nìyẹn? No, mi ò sọ fún ẹ pé orí ẹ ò pé but ìwọ fún rẹ ò lè rí. It's like you're sick upstairs. Tí ó bá rí bẹ́ẹ̀ ni ó ṣe máa bá ìyàwó ẹ̀gbọ́n ẹ̀ ó ṣe máa bá fa bọ́. Okay, torí ẹni Akọ́yin ṣe sọ pé àwọn ò fọmọ ọ̀dọ̀ àbí. Ṣé ò lè gbẹnu ẹ̀ sùn? Ṣé o mọ̀ pé bọ̀dá mi wà nílé ni? À ń so tí bọ́dé bá wà nílé ńkọ́ tí bọ́dé bá wà nílé ńkọ́ nǹkan táwọn èèyàn ń sọ ó yẹ ṣèyí mi ń sẹ́yìn. Kí náà sọ? O ní láti béèrè lọ́wọ́ mi ọwọ́ ọkàn ẹ òun ni kò ti béèrè gbogbo pálapàla lẹ́yìn méjì jọ ń ṣe nǹkan tẹ́sẹ̀ tí lè fi jó ó dìgbà tí ẹ̀gbọ́n ẹ tó bá kó àwọn ọmọ ẹ lọ sí hospital fún DNA test ìgbà yẹn ló gbọ́n nǹkan tẹ́sẹ̀ tí lè fi jó ló máa wọ̀n síta èyí onírànù àjẹyìn awókù. Ìyá kan ẹ̀yẹn ṣáà má bínú ṣé gbogbo nǹkan tèmi ṣe fún àǹfààní gbogbo wa jẹ́ bọ́. Ìwọ ọmọ ṣàléwá ẹ̀ ó ṣàfẹ́ fi ohun tí mo rò fẹ́ fi bàí tèmi ń rò jẹ́. Ṣàléwá. Ṣàléwá. Ta ni ẹ? Màmá Akọ́yin ni o, ìjọba mi jí bàbá ọkọ mi. Kí ni kó wá ṣe? Irú béèrè wo nìyẹn? Ní mo ní kó yọjú sí mi kíákíá. Ẹ wo, ìyáálé wa bẹ́tà kí padà lọ sùn. Tolódà ìpọ̀rùn ò tí ì dá lójú yín. Èmi. Ókè o, tó bá jẹ́ yẹn nígbà yẹn, ìwọ fúnra rẹ̀ ìdílé níbi tó sùn yẹn, kó wá lọ dáná oúnjẹ àárọ̀ fún mi. Ṣé sọ ni àbójábọ́? Ṣé fogun sẹ́nu ni? Ó wá lágbára o. Ẹ forí ọkọ gba pààrọ̀. Ẹ tún fẹ́ lu tìyàwó ẹ̀ náà ní gbàǹjo. Ìyá wa, ẹ wo, Ìdòwò kì í ṣẹ́rù bèjì o. Ìkẹta ọmọ ni. Ìsídà kí oníkálukú fọwọ́ mú ààyè ẹ̀ àbí ká fi lé yín sílẹ̀ fún yín. Ṣàléwá nù. Ọmọbìnrin yìí ń gún mi gàràgàrà o. Ó ń gún mi gàràgàrà o. Ẹ dúró nù. Ṣé nínú ilé tí ọkọ ẹ̀ fowó kọ́ àbí tọkọ tèmi fowó kọ́? Ó dà fèmí àti. Ìwọ àti ta ni? Ta ló tún fẹ́ ṣe? Olówó ẹ tó lọ kówó ra ẹrú lọ́jà ni. Màmá Akọ́yin. Ṣé mo tiẹ̀ mọ nǹkan tó ń jẹ́? Báwo ni wọ́n ọmọbìnrin ṣe máa ṣe báyìí nù? Kí ló dé tó ń ṣe bẹ́ẹ̀ ni tọ́lọ́run wà lẹ́yìn ẹ̀ báyìí? Ó fẹ́ fi àìnísùúrù gba gbogbo nǹkan tí mò ń lò jẹ. Ìwọ Ọlọ́run kí ló dé tó fún mi nírú ìyàwó báyìí? Kí ló dé tó fún mi níyàwó tí ò tí ì lè fi ṣẹ́jú kàn kó fi gbọ́rọ̀ sọ̀kọ lẹ́nu? Kí ló dé? Nǹkan tẹ́mi ṣàmọ̀ ni pé o ò níbi kankan tó ń lọ láàárọ̀.
kí ni ọ̀gbẹ́ni sọ padà síbi ìbá ìjọ bó ló lọ fún ọ ni. Rotimi sọ problem tó ní fún mi náà sọ nǹkan tó ń ṣe fún mi ṣé wọ́n máa ń sun ẹran mẹ́ran kíkan kankan pa ni ṣé wọ́n máa ń bí ọmọ lémọ kékejì sọ pé òun fẹ́ pa ìkejì ní òun ò ní jẹ́ kó gbáyé gbẹ́ni tí mo bá sọ̀rọ̀ mo fún ẹ ní owó mo ní kó kúrò nínú ilé yìí àwọn àìtọ́ fi ni mi lára láti jọ́ tí mo ti ń gbé inú ilé mi ò rò pé èèyàn kankan gbóhùn mẹ́rin báyìí àtìgbà tí ìwà àtìyàwó ẹ̀ wọ inú bíi òun náà lè bẹ̀rẹ̀ sí ní pariwo lẹ́wọ̀n pariwo bẹ́ẹ̀ ní pọ́jà níbí ìyàwó tiẹ̀ bá ìyàwó tèmi ṣorogún tẹ́gbẹ́ ni àbí ti kí ni ká pè é o ẹ̀jọ́ lẹ́bi papọ̀ ẹ̀jọ́ lẹ́bi ṣé bá fani tí mo fún ẹ ló fà tó fi ṣerú nǹkan bẹ́yẹn tẹ́yìn méjèèjì wá rí níri pé a ti tòjé bó ló ṣàlọ́wọ́ kú bàbá ẹni tó máa bọ̀ mo ti gé o bedroom mi ni mo ti gé ògè tó wà lọ́wọ́ ẹ o ìgbà tí mo gé tán ni mo fún ẹ lọ́wọ́ pé kó lọ fi gba ilé ètí síta o tó bá wá fẹ́ sọ ipò fẹ́ wá wo ògè yẹn padà Rótìmí ẹbí á bàjẹ́ o náà wo bí ẹbí á bàjẹ́ o nínú kí n wù ọmọlúàbí mi padà kẹ́ ẹ má upset mi mọ́ kẹ́ ẹ ra dúró ní apartment yín kí n má gbọ́ ohun kankan kó jáde látẹnu yín kẹ́ ẹ jáde síta kẹ́ ẹ lọ wá ibòmí. mi ní sọ̀rọ̀ jùmọ̀ ó dàgbé ariwo tí mò ń pa èèyàn ní mínísì ẹ̀ tó o bá gbé ìgbésẹ̀ kankan kí n tó dé action ló máa kó wá dẹ̀ rí. ẹgbọ́n ta ni wẹ̀rẹ̀ ọ́ ta ni wẹ̀rẹ̀ ẹ̀rí tọ́lọ́ ìmọ̀ farasí ta ni wẹ̀rẹ̀ ẹ̀rí ohun tó ń ṣẹlẹ̀ kò yẹ nìkan ta ni wẹ̀rẹ̀ ẹ̀rí ohun tó kọjú sẹ́nìkan ta ni wẹ̀rẹ̀ ẹ̀rí ohun kọ́ ló kọ sẹ́lómìíràn ta ni. òṣìṣẹ́ lórí ilé àwọn fáìlì àwọn leak back movie ẹ̀ ń kọ́. òun náà mo ṣe lọ́wọ́ but in the next 20 minutes máa parí. Are you sure? Yes sir. Okay, no problem. Yes sir. Hello Fọlákẹ́. Hello Bámidélé. Ọ̀fọ̀ báwo ni díẹ̀? Àbúrò ẹ̀ ló wá sọ́dọ̀ mi tó wá ṣàlàyé àwọn tó fún mi. Ta ni ẹ? Rótìmí. Wo no Fọlákẹ́ ní sọ̀rọ̀. Tó bá jẹ́ ọ̀rọ̀ Rótìmí ló fẹ́ bá mi sọ má sọ kankan lórí ẹ̀. Àtàná ni mo ti fún Rótìmí ní sack letter mo ti ní kó kúrò nínú ilé mi ò fẹ́ rí mọ́ ṣó ti yẹ ń sìn mo ti ní kó wọn àtìyàwó ẹ̀ kí wọ́n mójútó apartment tiwọn ìgbà tí wọn ọ̀dẹ̀ ready láti dúró ní apartment tiwọn tó jẹ́ pé nǹkan míì ni wọ́n mójútó nínú ilé yẹn mo ti sọ fún pé kó kúrò nínú ilé mi ìwà mọ́rísì tó fi lọ́ọ́ fẹjọ́ sùn káàkiri. má dá sọ̀rọ̀ ìyẹn mọ́ jọjọjọ Fọlákẹ́ kí ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ jọ torí Ọlọ́run má dá sọ̀rọ̀ ẹ̀. Fọlákẹ́ hello. Bámidélé. Fọlákẹ́ mi ò gbọ́ ẹ o. Bámidélé. mi ì gbọ́ ẹ mọ́ Fọlákẹ́ mi ò gbọ́ ẹ tó bá ń gbọ́ mi. Hello. ẹgbọ́n ta ni wẹ̀rẹ̀ ọ́ ta ni wẹ̀rẹ̀ ẹ̀rí tọ́lọ́ ìmọ̀ farasí ta ni guys eré lẹ́ ń wò yẹn ṣé ẹ mọ̀ pé eré là ń fọmọ àyòṣe tẹ́lẹ̀ gbogbo nǹkan bí eré ló máa ń jọ lójú wa eléyìí náà ni eré ni níwájú èmi rocket nítorí pé ìtì ọ̀gẹ̀dẹ̀ ni kò tó àyàdàtì. eré ni o ó dàbí football game lójú mi but the issue is àwọn tá a fẹ́ bá play game yẹn gangan that's the problem. Ṣíbákà lẹ́rẹ̀gbẹ́ làwọn yẹn báwo náà fẹ́ gbà débi tó máa rí go wọn ò lè rí draw nǹkan tẹ́mi kàn mọ̀ ni pé ẹ jẹ́ ká di ojú ilé ká dẹ̀ mọ̀ ọ̀nà ẹ̀ burú ṣẹ́rífì yẹn àwa ló máa tẹ̀lé délé gbà bẹ́ẹ̀ gbogbo yẹn. ìgbà wo ni ká wá take off because mo ní láti ṣe 1 or 2 things in town. 11:30 of course a máa pàdé ní T junction ọba láòyè kí 90 minutes kó tó wá ṣèdájọ́ ẹni tó gba ife ìdájọ́ náà dẹ̀ ni ó kú ni period. In that case let's go to town and drinks celebration in advance. Alpha ṣé ti wà prepared ṣá
ok mi ò wá nífẹ̀ẹ́ kẹ́ miss target yẹn lẹ́yìn yìí alright tẹ bá miss ẹ ó máa dùn mí gan-an ríà bàbá yín sọ̀rọ̀ níta alright. Bámidélé ṣé èwo wà nínú kí àbúrò ẹ wá fẹjọ́ ẹ sùn mí ni. ṣé ò ní nǹkan tá à ń sọ lọ́wọ́ ẹ̀ èèyàn wá fẹjọ́ mi sùn ẹ̀ ó dẹ̀ mọ̀ nǹkan tó lè sọ sí olóṣè ń pè mí lórí aago ló ń bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn Fọlákẹ́ ṣó ti gbọ́ nǹkan tó lóun ṣe ṣá ṣé ìwọ wà nú ẹ̀ pé kí Rótìmí kó máa bá mi gbé kí Rótìmí dẹ̀ fẹ́ ìyàwó sọ́dọ̀ mi kí dẹ̀ ní time ní fún ẹ Rótìmí láti kó lọ́dọ̀ mi kó lọ wá ibi tí wọ́n máa gbé fún rẹ̀ kó tó fún lówó gbé kó lọ gba apartment tiẹ̀ no Rótìmí sọ pé òun ò ní lọ ó ló pé òun pé ilé tóun fẹ́ gbà kí ìyàwó òun máa gbé bẹ̀ kó máa gbé ọ̀dọ̀ mi kó dẹ̀ sí bàbá ńlá ẹni tó lè lé òun kó lọ́dọ̀ mi ṣùgbọ́n nǹkan tí Rótìmí sọ mo wò pé ó ní láti ní ìdí kan tó fi ń sọ bẹ́ẹ̀ ni ṣé nǹkan tí Rótìmí sọ yẹn ṣó make sense táwọn ará àdúgbò bàbá mi gbọ́ nǹkan. Mo understand ẹ mo dẹ̀ mọ̀ pé nǹkan tí ó ń ṣẹlẹ̀ yẹn kò dáa jẹ́ ká fi lẹ̀ gbà. àmọ́ àbúrò wa ni ẹbí wa ni kò síbi tá a fẹ́ dá sí kò síbi tá a fẹ́ lé lọ náà. Fọlákẹ́ ṣé kí n shut down. shut down bíi ti báwo. lórí pé mo rí pé ọ̀rọ̀ àbúrò yẹn important sí ẹ ju iṣẹ́ tá a wá sọ ń bèè lọ. jẹ́ àsọ̀rọ̀ ṣé ìbọn mo máa padà sórí ẹ̀. tí wọ́n fà pẹ̀lú náà ni mo fẹ́ òkun kan ẹ̀ sí. ọ̀rọ̀ yìí máa fara sí i. tani wẹ̀rẹ̀ ẹ̀wí. ohun tó ń ṣẹlẹ̀ kò yẹ nìkan. tani wẹ̀rẹ̀ ẹ̀wí. ohun tó pọ̀ jù sẹ́yìn kan. tani wẹ̀rẹ̀ ẹ̀wí. ohun kọ́ ló kọ̀ sẹ́lòmíràn. tani wẹ̀rẹ̀ ẹ̀wí. bọ́rọ̀ bá kọ̀ sísọ tí ó ṣe sọ. àfi káyọ̀ fòye gbé ká máa wòye lọ. táwa ní ìwé rẹ̀ kọ́ ẹni o. ẹ má fi ọ̀rọ̀ pápá lọ ẹja. ẹ má fi ọ̀rọ̀ omi kẹfì lè kú. ọ̀rọ̀ tó ń bẹ ní ilẹ̀ yìí ó wà gbọ̀ngbọ̀n. ẹ̀gún lè gan ọmọ lẹ́sẹ̀ kan yọ lẹ́sẹ̀ bàbá ọmọ. ọ̀rọ̀ tó ń bá ti kọjá òye ẹ̀dá àkégbé ọlọ́run ni àmọ́ táwa ní ìwẹ̀ rẹ̀ kò yẹ ni ẹgbọ́n ta ni wẹ̀rẹ̀ ta ni wẹ̀rẹ̀ ẹ̀wí lọ́rọ̀ yìí máa fara sí ta ni wẹ̀rẹ̀ ẹ̀wí. ọgbọ́n tí mi nínú yàrá yìí nìyẹn kún dẹ̀ dáhùn ọgbọ́n tí mi. ṣebí tí ọba ti ẹ̀kọ́ lè ọkùn èèyàn tó bá rí pé nìyẹn ò jẹ́ lóhùn wá dẹ̀ padà síbi tó ti ń bọ̀. ṣàléwá ìwọ ọkọ ni mo wá wá o ọkọ ẹ ni mo wá wá ṣáàjọ nítorí tí Ọlọ́run bá mi jí ọkọ ẹ. kí ni problem yín gan-an kí ni problem yín ṣé bẹ́ẹ̀ tó bá sùn nìyẹn máa ń jí à ń jẹ́ tó bá ń pè rọrọ náà. ṣàléwá ìwọ ọkọ ni mo wá bá o lọ bá mi jí ọkọ ẹ iná ìlú òkú abá mi tan jẹnẹrétọ̀ orú mú mi ò lè sùn. Imagine you just hear yourself. torí pé orú mú yín ẹ kó lápàtúmẹ̀ntì yẹn wá ń disturb àwọn bíbá kí n lọ jí ọkọ mi fún yín kó wá bá yín tan jẹnẹrétọ̀. ókè o Rótìmí ń sùn kò dẹ̀ lè ráyè sìn bóyá kẹ́ padà lọ sọ́dọ̀ yín kẹ́ lọ jí ọ̀nkú kan bá yín tàn. Ṣàléwá lẹ́nu ẹ̀ Ṣàléwá ṣé òkú mo ti sọ fún ẹ níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ pé wọ́kọ ni mo wá wá pé ọkọ ẹ ni mo wá. ìyáálé mi àsùnjí o mi kì í ṣe ìyáálé ẹ Ṣàléwá wò má wọrí ó dá àwọn àlàáfẹ́ àti ẹ̀ wá gbà.
Rotimi, oru ẹ ló mú mi tẹ́lẹ̀. Wọ́n ní ìsìn inú ẹ ló ń jó mi. Àmì òde ló dúró dìgbà tí inú ẹ̀yìn tó máa fẹ́ káyé mi. Mo tún wò tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé ìbágbépọ̀ wa ikú bí ó lè pọ̀. Wọ́n ní ìsìn mo ti rí pé kò sí ọ̀nà kankan tó fi lè work out kí ni àti ẹjọ́ máa lọ. Àwọn èèyàn wò ó, mo tún wo ti mọ̀lẹ́bí, tó wo tàwọn ẹbí, mo tún wá rí pé tí bá ń wo tẹ̀bí jù gbàtà yìí mi máa fi bàjẹ́ ní ọ̀nà mọ́. Rotimi, mo fún ní oṣù kan pé láti wà nínú ilé 500,000 naira ni mo fún ẹ. Am I right? Lọ fi owó yẹn gba ilé. Gbogbo àwọn kan tó bá kọ̀ tó ilé ìwé kílíkì tó fẹ́ rà síbẹ̀ fún náà bẹ́tà kó rà sílẹ̀. Má jẹ́ kí n rí ẹ nínú ilé ìmọ̀ lẹ́yìn oṣù kan. Tí bá padà rí ẹ nínú ilé yìí tó bá lé ọjọ́ kan lẹ́yìn oṣù kan rẹ̀. Òun ní fáìlẹ̀ fún mi. Bọ̀dá mi, kí ni mo ṣe náà? Rotimi, you can go out. Bọ̀dá, please. Wọ́n nà ọmọ níta tí ò ní dẹ́lẹ́wí. Ìwà ìtìjú tí ó ṣe érí tí ó ṣe sọ. Kí ló ń ṣẹlẹ̀ yọ ajé kájọ ọ̀fọ̀ yẹgbẹ́? Wọ́n ní kó lọ Ọlọ́run ò lọ kò yẹ ni o. Kí ni nǹkan tẹ fẹ́ kémi ṣe? Àná yín ṣàtìṣe tiẹ̀ lálọ́. Abo ahun tèmi náà ló délẹ̀ yìí náà. Ṣé bẹ́ẹ̀ wà nù yàrá yín lánàá? Nígbà tí mò ń kan lẹ̀kùn tí dìgbò olùgí tẹ fi ṣe ìyàwó tó ya pátánà ọ̀rọ̀ sí mi lára tẹ́ lè jáde. Onílé ní kẹ́ jáde ń sìn. Ẹ wá ní kémi wá máa bá yín bẹ̀bẹ̀. Ọ̀rọ̀ yẹn ni ò yé yín. Ṣé rí lánàá yẹn Ṣáléwá tì mí mọ́ yàrá lọ́hùn ni o. Òun ló kọ́kọ́ jí. Kí mi tó ní kí n dìde kí n wá sílẹ̀kùn tó ṣe tilẹ̀kùn tó yọ kọ́kọ́rọ́ sápò nìyẹn. Òun ló fi wá bá yín. Ẹ wò ẹ ṣáàjọ nítorí Ọlọ́run ẹ bá mi bẹ̀ bọ̀dá mi ẹ jọ. Èmi ni kémi bá yín bẹ̀ bọ̀dá yín àbí? Lẹ́yìn ò lè bá mi bẹ̀ ìyàwó yín pé kó yẹ bá mi ṣorogún mọ́ nínú ilé. Bọ̀dá Rotimi, ṣé bínú ilé yìí ló bá wa? Ẹ dúró ná. Ṣé ọmọ bá ṣe ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di pé ó dé ni? Ẹ̀yin ò wá lè ṣàlàyé fún pé nǹkan tó fẹ́ gbé náà wò yẹn kò ń ṣe nǹkan tó lè tọ́nà wò rárá àbí? Ẹ wò tí àtijọ́ yẹn náà ní kí n ro mọ́ mi lára. Ẹ ṣáà wọn ti ìfẹ́ tó wà láàrin mi àti tó jẹ́ pé kò sí ẹ̀dá Ọlọ́run kankan tó lè yí àfọlọ́run ọba. Ẹ jọ ìyẹn mo fẹ́ kí ẹ ro mọ́ mi lára. Ẹ dẹ̀ máa wá wò mo ti bá wí. In fact mo mọ̀ pé kò lè ṣerú ẹ̀ mọ́. Ta ni? Ẹ dá mi lóhùn bọ̀dá Rotimi. Ṣé ọmọ tẹ lọ mú ní sọ àwọn oníparaga? Ṣé òun ni kò ní padà yọ̀gò ni? Àbí ọmọ tẹ lọ mú ní sọ àwọn bọ̀dá aṣẹ́ ìfẹ́? Ṣé òun ni kò ní padà ṣaṣẹ́wó mọ́? Okay. Anyway, mo ti gbọ́. But ẹ jẹ́ ká wo ọ̀rọ̀ ìyàwó yín fún oṣù kan náà. Tó bá tún wá padà wùwà ọmọ lẹ́lẹ̀ tí a kì í tẹ́ni fún, á jẹ́ wípé mi ò ní choice mọ́ nìyẹn. Ìyẹn náà ìdá. Báwo wá ní ti check tán fún mi yẹn? Ẹ lọ gbà dání kó má bàa bọ́ sí pàjáwìrì nígbà tẹ́ bá máa ní ìdẹ. Ṣáléwá, why all this? Why environmental? Rotimi, àṣírí ẹ ti tú. Gbogbo nǹkan tẹ́ ní kí bàbá má gbọ́, bàbá ló máa padà parí ẹ̀. Àṣírí ìkọ̀kọ̀ wo ló fi pamọ́ tó ń tú síta? Àṣírí wa àtìyàwó ẹ̀gbọ́n ẹ̀ ni. Gbogbo nǹkan kan tẹ́ ṣe kedere ní lójú ọmọ aráyé. Jọ̀ọ́ nítorí Ọlọ́run, àṣírí wo ló wà láàrin wa àti Modúpẹ́ gan-an? Kí ni nǹkan tó pa yín pọ̀? Jọ̀ọ́ mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ pé ìfẹ́ kọ̀ọ̀kan wo ló wà láàrin méjì tó yẹ pé kò lè yéèyàn àfọlọ́run nìkan? No wonder tó fi ń báyàwó ẹ̀gbọ́n ẹ̀ for pants. Will you shut your mouth or I shut it for you? Ọ̀gbẹ́ni má lè gbójú fún mi jọ. Ìwọ àtàwọn ta ni kò tiẹ̀ jẹ mímọ́. Kí ló bùkún wá nídìí ìyẹ́ tó ń fìdí ìyá ìrànwọ́ tí ò bá ń ṣe nǹkan tó wà láàrin àwọn méjèèjì? Sorry, mo ṣẹ̀ṣẹ̀ wá rí sí ni pé orí ẹ̀ ò pé rárá. Oh, at first mo rò pé ìfẹ́ mi ló ní ló ṣe ń ṣe gbogbo bó ṣe ń ṣe, but now mo rí sí pé ìfẹ́ ara ẹ̀ àti owú jíjẹ òun ló ń dà ẹ́ láàmú. Now ojú mi ni mo dì kí n tó là ó yá kó àwọn ẹrù ìpadà. Á bẹ́tà kó má dìjú rárá
torí mi ò ní kó ẹrù yìí padà until tó bá stop láti máa báyàwó ẹ̀gbọ́n ẹ̀ for pants tó bá stop láti máa fi kinní ro àmàlà fúnyàwó ẹ̀gbọ́n ẹ̀ ní kitchen tí o bá jáwọ́ láti máa ṣe gbọ́ àwọn odd jobs tí ó tọ́ sí baálé ilé. Oh, serious. Àbọ̀ wá wá tiẹ̀ lọ́rọ̀ tiẹ̀. Ìwọ àti ta ni? Kí ló rò pé o lè rí ṣe sí? Mo ti lọ ná àfi tó bá ronú ẹ̀ tó fi wàdà. Ṣàngóbùnmi, it's you. Pẹ̀kẹ̀lẹ̀ mẹ́sìdá. Mi ò understand yìí sà. O sick. O understand kẹ́ni. Kí ló sọ fún kúrò o understand? Kì í ṣe ayé dúdú ni mo mú fún ni nígbà tí ayé àkọ́kọ́ sọ pé òun ò ní gbà lọ́wọ́ mi. Sà? You sasara kakapo. You shut up. Kí ló mi bẹ̀ sá? Tòròmọdé kọ́ ló ní pé kí n fún òun níjọ́ tí wọ́n ṣe ìnáwó òru. Àbọ̀ sí bẹ́ẹ̀, àjẹwà bẹ́ẹ̀ nígbà tó ń ṣe ìnáwó òru. Àbí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yẹn kọ́ ló jẹ́ kí n mọ̀ pé ìkà ni màá mi. Kò pẹ́jọ́ mi kankan mọ̀ pé màá mi gangan ìkà ni wọ́n. Àwọn ni sà. Àwọn wo? Àwọn ni. Àwọn wo ni? Oh, very good. Ẹ ti dé látàyé tuntun. Ayé àkọ́kọ́ ńkọ́. Ó wà. Ó ní ṣe orí burúkú. Èmi àti bọ́ọ̀yì lájọ wà láyé àkọ́kọ́. Kí ló ṣe? Báwo ló ṣe rí? Kí ni mo jọ? Nífẹ̀ẹ́ ẹ̀dẹ̀ rọ̀ òkè ṣé mo lè gégé? Mímú ẹ̀kọ́, ojú ẹ̀kọ́, o láwọn everything àbí? Okay, no problem. System àtẹ́jọ wà láyé tuntun ni o máa understand mi dáadáa kò yẹ sí. Bá mi gbé ìkòkò odò àtàlà kọrùn bá mi gbé wá sínú ọ́fíìsì. Jẹ́ kó jọ wò ó. Kí ló sọ pé wà? Ọlọ́run ti yé mi. Ọ̀gá tí mo rí. Kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Ọ̀gá ti ya wèrè. Àbúrò yìí bí wọ́n ń ṣe bí ìgbà tí skọ́nskọ́n gbá lórí wọn ni. Ṣé bó ṣe máa ń ja wèrè náà nìyẹn ni? Ẹ jẹ́ àtètè wọlé ká lọ mú un. Ó bẹ́tà. Ó bẹ́tà. Wọ́n ní gbẹ̀gẹ̀ Arsenal mà ní. Èwo ló ń ṣèwọ́ tó fọwọ́ gbá mi tó bá máa ra àkọ́kọ́ ra nǹkan. Balotelli. Ṣáwa ní ìwé ìtàfẹ́ rà. Ẹ ká sọ wọn alàgbà. Ẹ ká àbúrò Rótìmí, ẹ ká sọ. Ẹ jọ ẹ ní ìràwọ̀ òkè. Ìràwọ̀ òkè. Ẹ jọ pépà wo ni àwọn olóṣè? Ẹyẹ ẹ mọ̀, ìràwọ̀ òkè ti wà láti gba ayé Nnamdi Azikiwe náà. Ẹ ti gẹ̀ tiẹ̀. Ìràwọ̀ òkè ti ń gbé kọ̀lọ̀kọ̀lọ̀ mi lẹ́yìn ìgbéyàwó. Ọ̀dà Rótìmí. Vendor, ṣé ti mọ̀ wọ́n tẹ́lẹ̀? Dáadáa. Bó ṣe wà yìí, wọ́n máa ń bá mi ra ọjà dáadáa. Complete Sport àti Daily Times ló máa ń bá mi rà. Èwo wà ní tìràwọ̀ òkè ó sún mi o. Ṣé mi ló bá yẹ? Kí ló dé tó jẹ́ bẹ́ẹ̀ ni tó wá domi sí báyìí? Ó jẹ́ pé ó ní. Okay, wait. Now I can sleep peacefully. Lọ́nílé, lálejò, lọ́kùnrin, lóbìnrin, lọ́mọdé, àti àgbàlagbà, àti irun abíyá. Kábíyèsí ló ní kí n sọ fún yín o. Wọ́n ní tó bá ti di ní ìjẹta, a máa lóde ìyàwó. Ẹ lọ sóde àbẹ́ ẹ lọ sóde. Òde yá o. Òde yá. Vendor ó ti rújú bá ṣe wò yìí. Vendor. Bọ̀dá yóò ti mìíràn ti dé ẹ̀yìn ọmọ pé kàṣẹ o. Ẹ wọ bàtà bọ̀dá yóò tó. Ẹ lè wá ṣeré yá. Bàtà mi rè. Bàtà náà ní. Òde yá. Àwọn ará ilé kejì ni. Àwọn ará ilé kejì. I see. Ìwọ fi wọ́n sílẹ̀. Ṣé torí ẹ̀ ni wọ́n ṣe jẹ́ kó bá wọn bá mi ṣe pàdé? Torí ẹ̀ ni.
lè ṣí gẹ̀ẹ́tì yẹn èmi àti ìdí àmì àní mítìn. ìdí àmì. èmi àtàwọn kàkàdé àní ìpàdé lọ́bọ̀lọ́bọ̀. bàdàbọ̀. ọbẹ̀. kórìíra rẹ̀ jù. ọbẹ̀ bẹ́ẹ̀. ọbẹ̀ bẹ́ẹ̀. kí ló dé tó ń rush nítorí Russia. ogun ọ̀bẹ tọ́lọ̀ ń fi ọ̀sẹ̀ yìí ni ogun eyín ní àmbá ńlẹ́rù. oya fi Russia yẹ sí géètì ẹ fún mi. géètì madam ẹ kọ́kọ́rọ́ ń bẹ l'Àbújá. lóòótọ́ máa ní wọ́n ti mú kọ́kọ́rọ́ lọ sí Àbújá. Àbújá ló wà. ìwọ má wọrí èmi máa gbọ̀nà Àbújá débẹ̀. ní sùúrù náà. ọ̀gá mi. ọmọ ṣàlẹ́wà kí ni gbogbo kátìkàtì yà. mo mọ̀ pé àtàkùn gbogbo tí wọ́n béèrè lọ́wọ́ mi dání yìí o àfìgbà tí mo tó mú páódà dé ni mo tó rí pé ìwà àwọn ọjọ́ tẹ̀yẹ̀ mọ́ wa tí òun ló jẹ́ kí sáré wá pè yín o. ọmọ ṣàlẹ́wà kí ni gbogbo kátìkàtì yìí ṣé ní jẹ́ra dè ni. yèyé ẹ ti dé ojú yín rè yèyé o òrè yèyé máa ń bọ àgọ́ lọ. ọmọ ṣàlẹ́wà ẹ kúrò lọ́nà àgọ́ lọ ẹ kúyà. ok àmọ́ ṣe ń jẹ́ kó dé máa ń bọ àgọ́ lọ. madam ọmọ ṣàlẹ́wà ẹ kú wòsíkẹ́ yẹ̀wò. madam ẹ wọ́n tó fi kọ́ta máa ṣe ní ọ̀rọ̀ yóò fi ṣe ọ̀gbọ́n mi mọ̀ ẹ́ tẹ̀mí bá mi ọkùnrin ni o ọmọ ti dìkọ̀ mi. ọkùnrin ni o ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí obìnrin ò lè dá àǹjù ẹ̀ o àwọn ọkùnrin la ní ọkùnrin rèé ń bí ọkùnrin tún rèé ọ̀rọ̀ yìí ó ṣe nǹkan tá lè dá yanjú ń bí àfi ká adé mẹ́ta ká gbadé o. ẹ bá mi pa àwọn bóyìí tó wà lẹ́nu ṣe wà mo jìnnà sí wàhálà. ọkùnrin ọmọ ṣàlẹ́wà ọmọ ṣàlẹ́wà èmi mú bá ìṣòro èmi àjẹ lórí ẹ̀ ó di ìgò. gbogbo àwọn bóyìí ti ta ẹ̀rọ ni wọ́n wọ́n ti ta màmá kò gbà ṣẹ́ni tí mo pè fún ilẹ̀ kan ó ti ju bàbá ni kò gbà. bẹ́ẹ̀ bá wa ti ju bàbá ńkọ́ bí bá ṣe kò gbà ńkọ́ mo ní bí bá ṣe kò gbà ńkọ́. màmá kò yé mi kí ló dé. kò lè yí ọ torí pé ọmọdé ní epo lárí akẹ́bọ̀jẹ ó jẹ́ ìgbà ìkófin bọ̀dì. bàbá àti tí ò yé yé. ẹjọ́ ìgbà mi ta ara lé ẹjọ́ wà lé ìgbà mi o. ọmọ fẹ́ràn àjà lọ́wọ́ mi ni bá ti yóò gbà. ẹgbà ẹgbà màmá kí ló ṣẹlẹ̀. ẹgbà kẹ́ẹ̀fì ìbọ̀dì ẹgbà lọ́wọ́ mi bọ̀dì. Bírò làárà ẹgbẹ́ ẹgbẹ́ lọ jọ ẹ̀ sọ ẹ lọ pa àwọn èèyàn wá kí wọ́n bá wa mú wọn. Ẹgbẹ́ gbà. Àbí wọn lẹ́yìn aráàlú ìtúndé sẹ́yìn lẹ́gbẹ́ ní kùkù adìẹ abẹ́nìkẹ́ ẹgbẹ́ ẹ̀yìn lẹ́gbẹ́ kùkù adìẹ ni àbí ẹ ti dáràn gbogbo ayé ní ọgbọ́n èmi àti ọbajú ayé la fi Tinubu joyè ìlẹ̀kẹ̀ lọ́wọ́ ìlẹ̀kẹ̀ lẹ́sẹ̀ olóyè wa di pípọ̀ bàbá olóyè kì í o. Bá wa bẹ́ẹ̀. Ẹ ti kẹ́sẹ̀ yóò bẹ́ẹ̀ jọ bẹ́ẹ̀. Ẹ ti kẹ́sẹ̀.
ẹ̀yin ni mo bá lọ́rọ̀ o. títí. nítorí àwọn àgbà bọ̀ wọ́n ní tódò bá kọ̀tù tó kọ̀wẹ̀ kò ní kọ́ ká padà sílé ẹ wàá mọ̀ kó wọn lọ lé báyìí. ká mọ̀ kó wọn lọ lé ilé wọ̀ gbá wèrè. kọ́ ọ̀yọ́yọ̀. ṣé kí n mọ́ tán yìí tẹ́ ẹ bá ti lè ṣe nǹkan tí mo ní kẹ́ ẹ ṣe lórí àwọn wèrè tẹ́ ẹ kó jẹ kò sọ́nà àbáyọ mi o àfi kẹ́ ẹ kó wọn kó mi. ká lọ máa já wọn sọ́jà káàkiri ìyẹn á le díẹ̀ o. má ṣe hà mọ́rù lóògùn ẹrù bí rélùwéè gan bá tẹ́rí sí ọrùn ó wọ̀. Lockshot! I see 1,080.42. Lockshot on wèrè. Òde yá o. Orí ọ̀dádá ni eku ẹ̀dá ti fi ewúro dá làṣà. Wọ́n lájá tí wọ́n ní kó mọ̀ ṣe é. Ajá kọ̀ ó ṣe é ó di ti ń gbó káàkiri ayé. Àgbò wọn ni ọmọ dánwò wọ́n dánwò ó di ti ń kàn gbẹ̀gbọ̀n. Ìwọ àgbámùréré ó sì mọ̀ tẹ́rí sí i àgbámùréré mọ̀ tẹ́rí sí i ó mọ̀ dín tó yọ̀ wò lórí ṣàṣàrà kò sí ọ̀nà àbáyọ mi tẹ́ ẹ bá ti lè ṣe tí mo ní ẹ ṣe ẹ kó wọn kó bí ẹ máa. aláì bá mi lẹ́rù kan ìdí tèmi fi lọ sọ́dọ̀ prophet kan nìyẹn àwọn ló wá sọ fún mi pé. broda Rotimi ṣé ẹ fẹ́ kí n tàn yín jẹ alátẹ láyìn ké sí àlá lásán o ìṣípayá láti ọ̀dọ̀ Ọlọ́run ọba yín ni tí ẹ bá sì jìnnà sí èrò ọkàn yín lásìkò yìí n tó máa ṣẹlẹ̀ ní àfihàn yín lójú àlá yìí. lóòótọ́ ni ẹgbẹ́ ni ẹni tí a kò fi iṣẹ́ rán tó ń jẹ́ iṣẹ́ náà ṣé ẹ mọ̀ tí ń jẹ́ ògo òjìlé. kí ló ń jẹ́ bẹ́ẹ̀ mà. ògo òjìlé dàbí ọ̀mbrẹ́là tí a ta tí ọ̀pọ̀lọpọ̀ yẹn wá rọ́ sí abẹ́ rẹ̀ yálà ní gbóòrùn ni o àbí gbóòjò gẹ́gẹ́ bẹ́ẹ̀ gẹ́lẹ́ ilẹ̀ rí fún àwọn ìdílé yín àmọ́ tí ẹ bá gbé ìgbésẹ̀ tẹ́lẹ̀ fẹ́ gbé nígbà tí ẹ ká ọ̀mbrẹ́là yìí kúrò lórí àwọn ìdílé yín ni pàápàá jùlọ bọ̀dá yín ni o àbí ìyàwó ẹ̀ mo wá fẹ́ kí ọ̀rọ̀ yìí kí ó wà láàrin èmi àti Ọlọ́run ọba yín. ìdí tí mo fi di Akíntọ́lá takú sí ọ̀dọ̀ ẹ̀gbọ́n mi nìyẹn tí mo lè sọ̀rọ̀ ẹ fẹ́ da àlàyé kankan because mélòó ni wọn ló fẹ́ gbà mí gbọ́ ìdí tèmi fi sọra mi dọ́mọ ọ̀dọ̀ fún ìyàwó bọ̀dá mi nìyẹn because mo mọ̀ pé obìnrin ló ní ilé nǹkan táwọn bá dẹ̀ sọ fọ́kọ wọn òun lọ́kọ wọn máa ṣe àǹtí ẹ̀ wo bí ti ayé wa yí ọ̀rọ̀ ìgbà mọ́ mi lọ́wọ́ báyìí. irú ẹ̀ máa ń ṣẹlẹ̀ ọ̀dọ̀ àwọn máa fẹ́ kó fi ọkàn ẹ̀ balẹ̀ torí ọ̀rọ̀ kan ní tóbi títí ká má lè fi ọbẹ̀ bò ẹnu yìí náà la máa fi sọ níbo ló ń lọ tó bá kúrò níbí. ilé ni mo lọ. ẹ̀gbọ́n ẹ̀ wà nílé. ó yẹ kán ti ṣáájú mi délé báyìí ẹ mọ̀ pé ní weekend. tòótọ́ nìyẹn ó yẹ kó bá ń lé àmọ́ tí ò bá rí mi nírọ̀lẹ́ yìí wà á rí mi láàárọ̀ ọ̀la. bọ́ àǹtí ṣe rántí pé prophet sọ pé ká má ti jẹ́ kí n kọ́kọ́ gbọ́n sí. kò sí nǹkan tá a fẹ́ ṣe ní choice aláti jẹ́ kọ́ lọ́rọ̀ gbọ́ bóyá dáàdì gan-an ní àwọn nǹkan tó lè ṣe sí spiritually but don't worry èmi á take care gbogbo ẹ̀. bọ̀ àti ẹ̀jọ̀ ẹ̀ máa wá jẹ́ kó pẹ́ o inú ilé yẹn ń gbóná gan báyìí. ilé ò ní gbóná mọ́ wa má wọrí kò yẹ.
mọ́tò tá a wọ̀ ibẹ̀ yẹn ló dákú sójú ọ̀nà àwọn ilé tí wọ́n ń rọ̀ wọ́n ti fìbọn bá gbogbo sáìdì ibibẹ̀ yẹn jẹ́ so títì dẹ̀ làwọn fẹ́ já sí ẹ má tiẹ̀ kọ́ help wa ká fi já sí títì ńbẹ̀ yẹn ẹ jọ sá. exactly sir. Yes sir, bó ṣe rí gan nìyẹn sir. School bag mi. Àwọn classmates. Ok, ẹ wọlé ká tiẹ̀ kọ́kọ́ kúrò níbà yìí náà. Ẹ wọlé. Ẹ ṣé gan ni sir. Thank you so much. Wàhálà dé. My friend. Wàhálà dé. Get down. Officer. Don't mess yourself up. Get down. Uncle. Come here. Officer, wait for me. Open the boat. This is my car. Try to cooperate. Open the boat first. Open the boat. Open the boat. Keep quiet. Honestly, oore ni mo ṣe wọ́n. Ẹ wò, èmi bọ̀ látọ̀dọ̀ ọ̀rẹ́ ẹ̀gbọ́n mi. Wọ́n lè pàdé wọn lọ́nà. Wọ́n lè ní kí n help wọn. Èmi dẹ̀ wò pé ojú ló rójú ṣàánú. Mi ò mọ̀ wọ́n rí. Ṣé n tó fẹ́ sọ fún mi jù bẹ́ẹ̀ lọ́tọ̀ fún lọ́fẹ́ rí mi? Kò jù bẹ́ẹ̀ lọ. Tó bá délé ẹjọ́ wa ló máa ṣàlàyé rẹ̀. Ó tún kú kíní kan sá. Kí ni ẹ? Ẹ jọ, ṣé mo lè make call kan? Bóyá ọwọ́ tẹ máa tẹ àwọn bàbá sọ̀lẹ̀. Ẹ sà, nọ́mbà tí mo fẹ́ pè mí ò mọ́ lórí. Inú fóònù mi tó wà ní káńtà ni nọ́mbà náà wà. Ọ́físà, ṣé bẹ́ẹ̀ jọ lọ sọ pẹ́sàn yẹn lánàá? Bẹ́ẹ̀ ni sà. Ẹ lọ wo káńtà kó bá gẹ̀ẹ́tì fún mi. Ṣé wàá tiẹ̀ já ni? Rárá, ìjà mi báwo? Ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí náà ni mo bá sọ, àfi bó ṣe bínú jáde. Náà máa fi lọ látànà ni wọ́n ní wálé wá sún àbí. Ọ̀rẹ́ ẹ̀ wo ló mọ̀? Mo mọ Kazeem àti Kingsley. Èwo ló mọ ilé ẹ̀ nínú wọn? Mo mọ ilé Kazeem. Ìlú Èkó yẹ kó gbìyànjú láti mọ bí o ṣe fẹ́ débẹ̀ ẹ̀rọ. Hello? Kí ló ń ṣẹlẹ̀ bàbá? Rotimi, area yìí police station. Kí ló ṣe ń bẹ̀? Kí ló wá ṣe ní police station tó wà? Assassin nínú mọ́tò ẹ̀. Oh my God. Kí ló wá fẹ́ kí mi ṣe sí? Mi ò rò pé ó serious o. Kí n yọjú sí police station láì ṣe pé bí àmì ò mọ̀fin. Ṣé mo jẹ́ ọmọdé ni? Wọ́n fi ẹ̀sùn kan yàn. Wọ́n fi ẹ̀sùn ipe èèyàn èèyàn assassinate èèyàn. Wọ́n fi ẹ̀sùn kan bẹ́ẹ̀. Ó wá ní pé kí n lọ síbẹ̀. Kí ni mo fẹ́ lọ ṣe ń bẹ̀? Wo no. Gbọ́ nǹkan tí mo fẹ́ sọ. Wàhálà tó dá sílẹ̀ nínú ilé gan ìwà ń bẹ tá ò ti yanjú ẹ̀. Ó tún lọ ń fa jọgọdì níta. Kí ni mo fẹ́ lọ ṣe ń bẹ̀? Ẹni tó bá jẹ gbì máa ń kú gbì ni. Ohun tó fọwọ́ ara ẹ̀ fà nìyẹn. Tọ́lọ́run bá jẹ́ kó yọ ń bẹ̀ no problem. Tí ò bá dẹ̀ yọ. Owó má pè mí sí ọ̀rọ̀ ẹja rẹ̀. Darling, kí ló ń ṣẹlẹ̀ gangan? Nothing much, ọmọ tí ò gbọ́ràn ló wà ní police station, right? Wọ́n náà mú Rotimi fún assassination. Gbogbo ọlá mọ̀ pé Rotimi ò lè pààyàn. Kí ló dé tí Rotimi ò fi lè pààyàn? Ẹni tó rí ní ìsìn ọmọ orúṣẹ́ tó lè ṣe. Ẹni tó pe fóònù ẹ̀ tí ò gbé. Ẹni tó kúrò nínú ilé tí ò sọ fún ẹ. Irú ìwà wo ló mọ̀ tó lè wù? My dear, ṣe ti rí nǹkan tí mo sọ fún ẹ. Mo sọ pé ọkàn mi ò bá Rotimi gbé mọ́. Ó ti rí nǹkan tó ṣẹlẹ̀ ń sìn. Àbí? Ajọ́ mọ̀ pé Rotimi ò lè pààyàn ni. Kò lè pààyàn. Ẹnu rẹ̀. Sí mi sọ. Bàbá ọkọ mi.
ọkùnrin mà ti lọ. Kí wàá lọ fẹ́ kẹ́mi ṣe sí? Ṣebí wọ́n lọ fi àìníwá etí ọkọ̀ ẹ̀ síta tó bá ti ṣe tán. Ẹ ọ̀rọ̀ mi sọ̀rọ̀ ẹ̀ mọ̀ kí lè mí? Ẹ̀yin kọ́ lè dá òkú ẹlẹ́ mi. Ṣé nǹkan lè kú ẹ dá? Ẹ̀yin kọ́ ló rẹ̀ tó ń fẹ́ ewúro dá làwọn. Bí mo bá ní ẹsẹ̀ kó jáde kúrò nínú yàrá mi. Nínú yàrá wo? Tí ẹ bá gbọ́ ọkọ mi fún mi, á nírú fún yẹn yìí kà burúkú. Ìmọ̀rí ò pé idiot. Bọ́tà nínú yàrá mi, wọ́n bá ń ranjú mi dìde rìn. Wọ́n lọ́wọ́ bẹ́ẹ̀ máa gbọ́ ọkọ ẹ. Ìwọ gan ló pa. Rótìmí ò lè wúrú wa bẹ́ẹ̀. Ọmọ jẹ́jẹ́ ni Rótìmí. Kò yé yín, irọ́ náà pa. Ìjẹta tí mò ń sọ yìí gan. Báwo ni? Ṣé ọ̀pá o? Ẹ pẹ̀lẹ́ o. Ẹ pẹ̀lẹ́. Ah no, very nice looking guy. Ojú rẹ̀ tutù dáadáa. Má ṣe jọ̀gbọ́n. Ẹ pẹ̀lẹ́. Yeah, hold on. So, àbíyá ìtì máa lọlé. Ṣùgbọ́n tí bá ti délé kó pè mí. Ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé yọjú. Má wọrí, má yọjú. Ṣùgbọ́n ìpẹ̀lẹ́ tí hold on. kò ṣọmọ bẹ́ẹ̀. Ìyẹn ò sọ fún wa pé kò ń ṣara wọn. Yorùbá bọ̀ wọ́n ní ẹ̀ǹtàn bàbá pa lọ́wọ́ ẹ̀ ń lò yá o. Ṣé bí ẹ̀gbọ́n ẹ̀ lẹ́pẹ̀ra yín? Ó lè jẹ́ pé ọgbọ́n àti gbà sílẹ̀ lẹ́ńtà. Àbá ọlọ́pàá. Ẹ wo, tí Rótìmí bá jọmọ bẹ́ẹ̀ ni, ẹ̀ ní rí mi wájú yín, torí mi gan rìn ibi tí dọ̀tí bá wà. Ìyẹn ò mú dá wa lójú pé kò mọ̀ nípa ẹ̀ tàbí bóyá kò ń ṣara. Ìmọ̀ràn tèmi máa gbà yín ni pé ẹ wá lọ́yà tó competent. Kán pàdé wa ní kọ̀ torí ẹjọ́ ìṣe máa délé ẹjọ́. Ọlọ́pàá, ẹ má ṣe bẹ́ẹ̀ fún mi ẹ jọ̀ọ́. Kí lẹ lè ṣe fún mi? Ṣé kò wá sí ìrànlọ́wọ́ kankan tẹ́ lè ṣe fún mi rárá? Bóyá ẹ̀ẹ̀mẹ́ni tí wọ́n lọ pa. Ta ni? Ambassadọ̀ kan ní ilẹ̀ òkèèrè sí ìlú wa mani. ọ̀rọ̀ yìí máa ti ń rúgbó Síbi bọ̀ sí pé ọgá ló pe ràn mí lọ́wọ́ ẹ jọ̀ọ́. ọ̀wọ̀ wá Ẹ ràn ti mí ń lọ́wọ́. pọ̀ dé lókè fún di yóò. ǹjẹ́ Ẹ sọ apààyàn bò. wà ní wàhálà yóò. Ẹ̀gbọ́n ẹ̀ ńkọ́? ọ̀rọ̀ yìí máa ti ń rújú lọ. Níbo lẹ wá yanjú ẹ̀ sí báyìí? Mọ̀mọ̀ wá dáràn báyìí o. Ọ̀dà èmi náà pé ẹ máa yanjú ẹ̀. Kí ni ló tún ṣe Rótìmí? Wọ́n ní kó Rótìmí máa wọn apààyàn. Wọ́n ní bẹ́ẹ̀ ń tọ́lọ́pàá. Orí mi ò. Ẹbí kí làwọn ọmọ ìyá kó wá sí báyìí? Lọ́mọ tí ò lè dá yán pa. Ta ló máa ṣe yìí fún? Ṣé bọ́mọ tó bá rìnrìn kùnrin náà wọ́n fi lọ́kù lọ́lọ́? Tí ò bá rìn gbèrè ọ̀ràn ṣé wọ́n mú mọ́ràn? Alẹ́gbọ̀n ẹ̀ ń kọ́ kí ká ṣe. Ẹ̀gbọ́n tí a ní ọ̀yà sí. Ẹgbẹ́ ò dá sí. Wọ́n ní ọ̀dá lóhùn. Àwọn ọmọ ìṣàfẹ́sọ̀rọ̀ ọmọdọ́mọ ya Hausa kó. Ẹlẹ́gbọ̀n rẹ̀ mà wá ṣàánú mi o. Ó ti yá. ọ̀rọ̀ ta ò mọ̀wọ́ ọ̀rọ̀ ta ò mẹ́sẹ̀ o aṣẹ̀dá ayé o máma dé àjìn sí kòtò o máma dé ààrẹ ní tá a kó bá wà o ẹ ṣàmì òwe. Ẹ káàárọ̀ sà. Ẹ káàárọ̀ kọ̀mándà. Adúpẹ́ fọlọ́run. Ṣàlàáfíà lẹ́yìn náà jí. Olúwa ṣeun. Ẹ jọ̀ọ́ sà, mo fẹ́ béèrè bóyá ẹ ṣì wà nílé ni sà. Ọ̀dà, ẹ jọ̀ọ́ ẹ fún mi ní ìṣẹ́jú 5 péré, mo fẹ́ rí yín ni. Ok sà, màá join ní nsìn. Ẹ ṣé mo dúpẹ́, ẹ ṣé. Station lẹ sọ pé wọ́n mú ọmọ yẹn lọ. Eré ajé ni. Oh, that is nice. Ara jurisdiction wa náà ṣe ni. But mo assure yín pé màá dìbò ní òní sọ́la. Tí wọ́n bá mọ ẹni tí nípa ẹ̀sùn náà fi kàn, wọ́n máa release ẹ̀. Ẹ má wọlé ṣẹ́gbọ́n. Ẹ take care. Ẹ bá mi kí àwọn ọmọ yín. Hello, má worry. I will see you guys inside the day today. Ṣùgbọ́n marry, no, má worry. Ẹ jayé rí lọ. Ẹ ní sábà. Báwo ni? Tí mo pè ẹ́ fún olè. Boy kan wà nínú custody ẹ̀ bẹ́ẹ̀. Rótìmí lórúkọ ẹ̀. Ó wà lára àwọn robbers tá a mú. Ṣé ẹ mọ̀ ní sá?
mo mọ̀ mo dẹ̀ ní interest nínú case ẹ̀. But sir, commissioner ti gbọ́ sí case ẹ̀. Kò matter. Bí àkọmọ̀nà bíbélì kan ni ó ní ẹ wádìí ohun gbogbo dájúdájú. Kálẹ̀ di tó ń ṣe òdodo mú. Yà ní tí mo fẹ́ kó ṣiṣẹ́ lórí ni nítoríjọ́ tí wọ́n mú yẹn ó ṣẹ̀ṣẹ̀ kúrò nínú compound wa ó wà tí ẹ̀ tó ń gbé ilé tó àlẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ mi wá bó lẹ̀ ṣe ń lọ on his way going back ló ṣẹ̀gbá kó tó ṣẹlẹ̀ yẹn mo fẹ́ kí o ṣe thorough investigation lórí ẹ̀ kí wọ́n bá fi ìyà jẹ aláìṣẹ̀ màá lè appreciate bá lè ṣe é fún mi no relax jayé orí ẹ̀ ṣé kó tó fún ẹ ní nǹkan kan bí aláta bí àsùnwọ̀n kan ẹ̀yin ọlọ́pàá ẹ̀ ń gbádùn ẹ̀ ń gbádùn. ṣé o ní jẹ́wọ́ but kí ló dé gan bàbá yóò ṣara wa kò mọ ọkọ ń pa ẹ àwọn kan parọ́ ọmọ ibo yóò níyàn pàtàkì kan lẹ́gbẹ̀ẹ́ tó lè wá gba ọgbọ́n wa sílẹ̀. bẹ́ẹ̀ ni. o ò fẹ́ jẹ́wọ́ àbí o sì tó fẹ́ jẹ́wọ́ àbí. ó tọ́ bẹ́ẹ̀ mo ti sọ yẹn ìfà tẹ́ bá tó fẹ́ kí n parọ́ ló kù. It's okay, mo ti gbọ́. tọ́ bẹ́ẹ̀ mo sọ mí ìdẹ́ ní parọ́ mọ́ra mi. àti mo ti gbọ́. bí ọ̀rọ̀ yẹn ṣe rí nìyẹn kí wá kí n ṣe ẹ̀bi tiwọn kò lè kí n ṣe ẹ̀bi tèmi náà tí mo mọ̀ ṣùgbọ́n tí mo ò lè sọ. torí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ òkùnkùn ni tí kò ṣe sọ ní fìtílà àfi bíná bá kú. ọ̀kárí ọ̀pá mi ọ̀rọ̀ òkùnkùn ò ṣe é sọ ní fìtílà àfi tí iná bá kú èyí ń báwọn Bándélé ìwọ náà lẹ́bi díẹ̀ o oko kù díẹ̀ ó kù díẹ̀ káàtó wọ́n ní tẹnitẹni àkísà ń ta àtàn ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ káfílẹ̀ kẹsì tọmọ ẹlòmíì gbígbọ́tọ̀ gbọ́ pé àbúrò rẹ̀ ń bẹ lágọ̀ọ́ àwọn ọlọ́pàá kí ni ìbá ṣe kí ni ìbá jíwọ̀ gan lọ́wọ́ ọyẹ ọ̀yọ́jú síbẹ̀ ni ọ̀yọ́jú síbẹ̀ kò dábẹ́ ọmọ Sàléwá ọyẹ onísùúrù o sùúrù tó ń wò ó lè ṣe òkúta jiná tí yẹn bá ní sùúrù ó kó kù díẹ̀ káàtó tọ́wọ́ bá rẹni sọ fún ọ burú ara apá o burú ó lè mọ́ ọ ló fi kó ọkọ rẹ sínú àdánwò tó kó sí ìwọ ìyálé ìwọ náà lóòótọ́ la sọ pé ilé ọkọ dùn ọkọ ní ńlọta ọba wa fọgbọ́n ṣe kọ́ ọ ṣe ní ọkọ̀ gbé gbàǹgbàgbọ̀n ọmọ tí ń ṣe sọ́rọ́sọ́rọ́ tẹ̀lé ọ lẹ́yìn ọ̀rọ̀ rẹ̀ yé gbogbo wa yìí kí wọ́n má bàa lé ńlé ni kí wọ́n má lé ńlé ni ẹ ṣàjẹkọ́ rọ̀ ń parí síbẹ̀ wọn ẹ gbọ́ kẹ́ ẹ dá ìfẹ́ àtijọ́ padà wá sínú ilé ìfẹ́ tòótọ́ tí kì í ṣe tán ọlọ́run ní ṣe yín lọ́mọ ìyá òsà o. Rótìmí ṣé báyìí gbogbo ṣáwà níyàwó rẹ̀ mọ́ báyìí. ọlọ́run ní ṣẹ́bi tí wàá lẹ́bi ìwé ẹ̀. àmì o. ọ̀dà bó ṣe bí léèrè ọlọ́run jẹ́ àyàwó. ọ̀rẹ́ mi náà tó ti máa bẹ̀ mí kí n má bínú ni débi tó ti máa bẹ̀ mí ni. ojú tó fọ́ ojú mi náà tọ́jú náà fọ́ síbi fẹ́ wọlé tóbi kò níyọ ó jà ń ṣàyọ̀ fún ni ó yẹ ká lè dúpẹ́ fọlọ́run o. ẹni ọlọ́run bá ń bẹ lẹ́yìn fún ní kókó ayé já. ibi tí lọ ó dẹ̀yìn kò tún wá mọ́ ibi ayọ̀ náà ló padà já sí ká dúpẹ́ o. torí òjò ibi ṣú ọlọ́run ni ó máa jẹ́ òrọ̀. ìdílé aláyọ̀ wa dá láyọ̀ ọpẹ́ ní fọlọ́run gbogbo wa ká máa dúpẹ́ fọlọ́run. ojú tó fọ́jú iná tó fojú yọ tọ́jú náà ò fọ́ tí yóò fọ́ o síbi fẹ́ wọlé tóbi kò ní yọ ó jà ṣàyọ̀ fún ni ó
yẹ ká lè dúpẹ́ fọlọ́run o. ẹ wá wo gbẹ̀yìn ayé yóò bó ṣe wá dùn gbọ̀ngbọ̀n. ẹni ọlọ́run bá ń fẹ́ ní ìfà láhàn. àlá ọjọ́ sí ló padà já sayọ̀yọ̀. ká má dúpẹ́ fọlọ́run èṣù gbógun